A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní àkókò yìí. A yìn ín nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé. Ògo wa, ògo rẹ̀ kò ní sọnù. Mo lóò ní ṣẹ̀ṣẹ̀ gbé. Ohun tó o máa dáwọ́lé táyé máa fi kọ̀ ọ́, o ò ní bá wọn dáwọ́lé. Bàbá olórin yẹn sọ pé òun máa dáwọ́lé tí máa dẹni ẹ̀gàn lọ́dọ̀ rẹ o. Ó máa jàre o Jésù, màmá jẹ́ ń dáwọ́lé. Ó máa jàre o bàbá, màmá jẹ́ ń kàbùkù lọ́dọ̀ rẹ. Mo lóun máa dáwọ́lé tí máa dẹni ẹ̀gàn lọ́dọ̀ rẹ o. Ó máa jàre o Jésù, màmá jẹ́ ń dáwọ́lé. Ó máa jàre o bàbá, màmá jẹ́ ń kàbùkù lọ́dọ̀ rẹ. Mo gbàdúrà ohun tó o máa dáwọ́lé tó o máa di ẹni òkùnkùn, ohun tó o máa dáwọ́lé táyé máa pa ọ́ lẹ́kún, o ò ní bá wọn dáwọ́lé. Bàbá yẹn tún ro àròjinlẹ̀, ó tún mọ̀rọ̀ míì jáde pé ogun ara ẹni, ogun ara ẹni, ogun tí a fi ń jára wa. Ìdí nìyí tí mo fi sọ wípé ìdí tí àwọn olóṣèlú ọ̀jẹ̀lú ọ̀ràlú apààyànjáyé tí wọn ò fẹ́ jẹ́ á lọ, òun ni mo tún mú wá lálẹ́ yìí o. Mo dẹ̀ gbàdúrà gbogbo olùgbọ́ mi tó ti wọlé tẹ́ ẹ ti ń wọlé, lórúkọ Jésù ẹ ò ní kú fọ́tayọ̀. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ojúmọ́, ẹ kú ìkàlẹ̀. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó bá yín gbé o, àlàáfíà kó bá ilé yín gbé. Ẹ ò ní bọ́ sáṣálẹ̀. Bàbá rí ẹnikẹ́ni tó wà nínú ipò àìríjẹ àìrímu, lórúkọ Jésù ogun ọ̀run kó pèsè fún yín o. God bless you all. Lẹ́sẹ̀ wọlé mò ń kí yín o, ẹ káàbọ̀. Màá máa pe orúkọ yẹn ní kọ̀ọ̀kan bí mo bá ṣe ń rí i. Mo sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ń pè mí, tó ń kí mi. Mo dúpẹ́ o, ẹ ra àánú gbà. Àdúrà yín ṣiṣẹ́. Olórin yẹn sọ pé ire yá mi jèpè, èpè kékèké, èpè kékèké, ó ní kó ń gbàdúrà kékèké. Ó dájú kó ń gba èpè ńlá lọ. Àdúrà, ó ní àdúrà ní ọ̀pá kìrìtẹ́nì. Àdúrà sì ń ṣiṣẹ́. Mo dúpẹ́ o, ètò ìgbàdúrà fún mi lórúkọ Jésù. Ogun ọ̀run ò ní fi ilé yín sílẹ̀. Ẹ̀rí tẹ́ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ mí sáwa náà lórúkọ Jésù. A ó jọ jèrè ọ̀rọ̀ wa. Hallelujah. Mi ní gbà wá lákòókò. Admin, thank you. Mi ní gbà wá lákòókò. Báago 12 ṣe lù. Èyí tí mo wí rèé, àṣẹ ọ̀rọ̀ tí mo pa sáyé rẹ̀ rèé. Bọ́wọ́ méjì bá pàdé lókè tá a pè ní 12, ọwọ́ tó máa ràn ọ́ lọ́wọ́ kó lọ pàdé ọwọ́ rẹ̀, àmì rẹ̀ dà. Ìgbé ayé, mo fẹ́ tú ọ̀rọ̀ kékeré kan. Mo fẹ́ fi ọ̀rọ̀ tó jómi tóró ọ̀rọ̀. Ṣèbí tí ò bá sí nǹkan lọ́wọ́ yìí, ọwọ́ yìí kì í déédéé ṣẹ́. Mami, tí ò bá sí tó heavy, tí mo bá mú kọ́kọ́rọ́ ìdání, mo lè má di ọwọ́ mi. Tí n bá mú eléyìí dání, mo lè má di ọwọ́ mi. Ṣùgbọ́n tí mo bá gbé eléyìí dání, mami, ó máa dì í mú torí kò lè ṣe kíni o, ó máa jábọ́. Àwọn olóṣèlú yìí, èyí tó wà lọ́wọ́ wọn, òun ni ò ṣe é lawọ́ fún. Torí pé
wọ́n mọ̀ pé tó bá lawọ́ fún tó bá jábọ́ kò ní ṣe é mú mọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè kò ní ṣe é mú jẹ́ ń wá yànnàná ọ̀rọ̀ náà Yorùbá Nation Oòduà Nation orúkọ tó bá wù ká pè é kó tá àti jórílẹ̀-èdè àwọn wo lẹ tiẹ̀ ń wò gan pé tó bá sọ̀rọ̀ sókè àbí bí àsátẹ́ ń dánú ni pé tó bá sọ pé ó yá o mo support yín ǹjẹ́ ẹ rò pé ilẹ̀ Yorùbá yẹn yóò yá kíákíá ẹ̀jẹ̀ wa máa mẹ́yẹ ẹ́ bọ̀ lápò mo kọwọ́ sínú àpò mi mo mú kíní jáde mami máa láìkẹ́ máa lọ́ọ̀fù ẹ jẹ́ á wo bàbá wa Àrẹ̀mú Ọbásanjọ́ ẹ jẹ́ á gbàbẹ̀ ẹni tó fi ẹnu ẹ̀ sọ wípé òun rí oore ọ̀fẹ́ gbà olórí sọ pé àwa tí a ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́ àwa tí a fi gbà gbogbo rí àánú gbà o ẹ gbọ́ bó lórí yẹn ṣe kọ́ àwa tọpẹ́ tọ́ sí amárawa àwa tọpẹ́ tọ́ sí amárawa o àwa tí a ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́ àwa tí a fi ìgbà gbogbo rí àánú gbà o àwa tí kinní kan ò ṣe kinní kan ẹ bá ń parí ẹ̀ àwa tójú ò tì rí tójú ò sì ní tì láéláé àwa tọpẹ́ tọ́ sí amárawa àbí ẹ̀bọ́ orin ilẹ̀ Yorùbá ni orin kìrìsìtẹ́nì ni orin tó níjìnlẹ̀ ni ṣùgbọ́n Ọbásanjọ́ kọ orin yìí sẹ́ pé òun tọpẹ́ tọ́ sí òun mara òun òun tó ń tọpẹ́ tọ́ sí òun mara òun o òun tó ń rí oore ọ̀fẹ́ gbà lójoojúmọ́ òun tó dìgbò gbogbo rí àánú gbà o òun tójú ó tì rí tójú ó tẹ̀ni tì láéláé ó tún wá yànnàná ẹ̀ débì kan ó ní oore ọ̀fẹ́ lòun rí gbà nínú àwọn tá kó sínú ẹ̀wọ̀n láyé Àbáṣà àwọn mẹ́rin máa wà ńbẹ̀ àwọn méjì ló jáde o ẹ wá wò ó bàbá yẹn lọ ẹni tá a ti rò pé kò lè di ọjọ́ kẹta sí ìkẹrin pé yóò gba ikú rẹ̀ ó padà wá jẹ olórí orílẹ̀-èdè kí ni ẹ̀tọ́ rẹ̀ sí àwọn tí wọ́n wà nínú irú ipò báyìí mọ́mí máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ́ jọ ọ̀rọ̀ mi yẹn ò tiẹ̀ ti wọ̀ ẹ́ létí wọ́n jà ń fúlàgì wa bàbá rẹ̀ mú òrónú rẹ̀ ẹ já wo àwọn haúsá rílẹ̀ haúsá tí nǹkan bá ṣe ọ́ tó bá fẹ́ fún wọn lóògùn tí nǹkan bá ń ṣe wọ́n ìbéèrè wọn ni pé só ti ṣe ọ́ rí it is happened to you before. in tó ṣe Àrẹ̀mú ọmọ Ọbásanjọ́ ọmọ Òwu mami ó ju àwọn tí ikú ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ẹni tó sùn sí yàrá ẹ̀ bóru àjèjì ṣe wà yìí kò mọ̀ pé èèyàn kan ń bọ̀ o kó wá dédé ní pọ́n tì pa bọ́ọ̀lù ìkú lójijì àzúmì bí mo ṣe sọ̀rọ̀ kéèyàn kan dédé já wọlé báyìí kó yọ̀bọ̀n mami ṣùgbọ́n Ọbásanjọ́ ń retí ikú ó wà nínú ọgbà ẹ̀wọ̀n orí Ọlọ́run mi wá kó yọ ó wá kórin mọ́ pé
àwa tí a fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àwa tí a fi ìgbà gbogbo rí àánú gbà o, àwa tójú òtìrí tójú òsì ní ti láéláé. Ikú pa ẹni, a sọ pé ikú pa ẹni tó fẹ́ fi ikú pa ni. Abacha lọ fún. Mọ́mì, kì í ṣe òkígbẹ́ àbí má darí kan àbí ohun tó ní, torí Ọlọ́run ò tí ì sáìní ikú rẹ̀ lájùlé ọ̀run rẹ̀. Ó wáyé kó jẹ́ onímọ̀ rẹ̀, kó lè fìmọ̀ rẹ̀ hàn sí Ọlọ́run. Ṣé ìmọ̀ tó máa fi hàn sọ́lọ́run ó di dandan kó máa sọ pé ẹ̀ tí ń jẹ́ lọ́bẹ̀? Jésù sọ pé nínú ẹ̀kọ́ tó kọ́ wa, ó ní nígbà tí èmi bá padà dé, ó ní màá sọ tí wọ́n bá dé, èmi á wí sí ẹ fi pé oníṣẹ́ ẹ̀ṣẹ̀, èmi kò mọ̀ ọ́ rí. Oníṣẹ́ ẹ̀ṣẹ̀, èmi kò mọ̀ ọ́ rí. Nígbà tí ebi ń pa mí, ẹ ò fún mi lóúnjẹ. Nígbà tí òtútù mú mi, ẹ kò faṣọ bò mí. Ọbásanjọ́ ò faṣọ bo ilẹ̀ Yorùbá. Kí là bá ṣe fún? Ó ń gbọ́ bá ń pa ìyàn ní Ìbàràpá. Ó ń gbọ́ bá ń gbọ́ àwọn èèyàn káàkiri. Ọbásanjọ́ kan náà ló jẹ́ pé nígbà tí Boko Haram first operate láyé Goodluck, Ọbásanjọ́ ló wọ ọbẹ̀ lọ. Ǹjẹ́ tí Ọbásanjọ́ ò bá wá mọ Fúlàní, tí Ọbásanjọ́ ò bá mọ Fúlàní, tí ò mẹ́nikẹ́ni, kó wá rántí àwọn tó ń kú ikú àìtọ́jọ́ lọ́wọ́. Ṣèbí Ọbásanjọ́ torí Buhari tó lóun nígbà náà, tó lóun ò ṣẹgbẹ́ PDP mọ́, tó lóun ti ya káàdì PDP pé òun dá dúró ni. Ìdí tí Ọbásanjọ́ ò fẹ́ jẹ́ ká lọ rèé. Oko ìrèké ilẹ̀ Yorùbá, oko ìrèké location tí gbogbo location 419 tí wọ́n fi ń ṣe St. Louis sugar, tí wọ́n fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn jẹ, ká má máa report sugar mọ́. Gbọ́, mo fẹ́ tú ọ̀rọ̀ jáde báyìí. Bí mo tilẹ̀ kéré, mo lọ́lọ́run ńlá. Bí mo tilẹ̀ kéré o, mo lọ́lọ́run ńlá. Jọ, mo ní bí mo tilẹ̀ kéré, mo ní Jésù ńlá. Bí mo tilẹ̀ kéré, mo lọ́lọ́run ńlá. Mami, wọn náà kọ, bí wọ́n bá tilẹ̀ kéré, mo lọ́lọ́run ńlá. Bí mo bá tilẹ̀ kéré, alọ́lọ́run ńlá. Bí ilẹ̀ Yorùbá bá tilẹ̀ kéré, a ní Ọlọ́run ńlá. Bí a kò bá tiẹ̀ lálátìlẹ́yìn ńlá, mami, a ní Ọlọ́run ńlá. Ibì kan wà tí wọ́n ń pè ní Báṣítà. Ìwọ tó o bá mọ Báṣítà, tó o mọ ilẹ̀ tí wọ́n ń pè ní Báṣítà, tó o mọ ibi tí Báṣítà wà, mami, jẹ́ mi o, kó o bá mi tẹ yẹ́ẹ̀sì àbí kó o sọ orí apá ibi tí Báṣítà wà fún mi. I'm coming there right now. A sì wà lọ́dọ̀ bàbá Àrẹ̀mú oṣù Ọlálé, àbí báwo lẹ ṣe ń kì í? Òkè Àrẹ̀mú ọmọ wọn ló wù, àbí? Mami, ìwọ tó o mọ Báṣítà, tó o mọ ibi tí wọ́n ń pè ní Báṣítà nílẹ̀ location 419, jẹ́ kí n gbọ́, torí mo fẹ́ máa fìdí ọ̀rọ̀ múlẹ̀ ni. Abrahamu, ayé ò ní pa ẹ́, ò ní di rádaràda. Adákun, ẹ bá ń tẹ lọ́ọ̀fù farakùnrin, ẹ bá ń tẹ lọ́ọ̀fù fún.
ẹ bá ń tẹ lọ ní ìrí lọ́ọ̀fù àwọn èèyàn mọ́mì bí èèyàn méjìlá bá tẹ̀ wá bí bá a bá tilẹ̀ kéré alọ́lọ́run ńlá báwọn èèyàn bá tiẹ̀ ti sùn mọ́mì ẹ gbọ́ lọ́la lórí YouTube ẹ bá mi da lọ́ọ̀fù ni kì í ṣe láìkì lọ́ọ̀fù ni ẹ lọ́ọ̀fù rẹ̀ ẹ lọ́ọ̀fù bọ̀dá Ibrahim ẹ bá mi lọ́ọ̀fù rẹ̀ Abrahamu ẹ bá ń lọ́ọ̀fù wọn jàre ẹ lọ́ọ̀fù wọn ẹ ṣeun dádì orí yín ò ní dàrú ẹ̀yin ọkùnrin orí ètò yẹn ti ń sá pàápàá torí àwọn kan ti challenge mi pé mo máa ń sọ pé mami o mami jù pé mi sọ pé wọ́n bá mi ẹ dákun bá mi ni bá mi ló gba ìbéèrè yìí kì í ṣe pé àwọn kan ta ló kọ́kọ́ rí Jésù àwọn obìnrin ló kọ́kọ́ rí Jésù no àwọn ọkùnrin la kọ́kọ́ rí lálẹ́ yìí gbogbo ọkùnrin tó ń bẹ ń bí lẹ́nìí orí yín ò ní gbàbọ̀dẹ̀ ẹ̀yin màmá ẹ ò ní gbọ́mọ gbìn ẹ ṣeun básítà àbí básítà ẹ̀wọ́ ẹ̀ tó bá kù sí ní ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. básítà wà ní Kwara State ìrèké ni wọ́n fi ń gbìn ilẹ̀ náà ìrèké ni wọ́n fi ń filẹ̀ ìgbìn nígbà tí Dangote tó fẹ́ kó ṣúgà tó máa ń kó wọlé arábìnrin kan tí mo dárúkọ rẹ̀ rí ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ni ẹ dákun ẹ̀yin tí ẹ ń jẹ́ orúkọ yẹn ẹ foríjì mi o ẹ má bínú mi ò bú yín bí n sì sọ̀rọ̀ sí yín ọ̀rọ̀ ló kó mo rọ̀ wá ó yẹ kí n má dẹ̀ dárúkọ ìdílé yẹn ẹ má lọ gbé wa lọ kóòtù mami ìwọ tó o bá support mi pé kí n dárúkọ màmá yẹn ẹ dákun ìyá yẹn ó ti jọ́ lọ́rùn nípè báyìí kò sí láyé mọ́ bẹ́ẹ̀ ni before jeba clap for you thank you this man no ṣé ìlú yín ni bọ̀dá Abrahamu Adégbóyèga ṣé ìlú yín ni ẹ dákun ìwọ tó o bá fẹ́ jẹ́ tẹ́ ẹ bá support mi mo ń wéyàn mẹ́ta péré àbí mẹ́rin tó support mi pé kí n dárúkọ yan àbí kí n má dárúkọ rẹ̀ tó bá ti fẹ́ jẹ́ kí n dárúkọ ẹ tẹ yes tẹ bá ní má dárúkọ ẹ tẹ no torí pé ìfẹ́ kọjá òfin torí ìyá òun tá a bá dárúkọ wọn lè náà bú èmi ò bú wọn o ìyá yẹn ọmọ pípín ìpínlẹ̀ Ondo ni ìyá yìí sì ó ní oore lára púpọ̀ ó ń bá ọ̀pọ̀ ènìyàn even Adébóyè pásítọ̀ Adébóyè kò lè sọ pé òun ò jẹ nínú ọlá ìyá yìí rí ó pẹ̀lú àwọn tán kọ́lé jàǹkàn sínú redeem camp ok Johnson Adesi no Johnson Kúnlé yes àwọn méjì àríkan ìkan ok ọmọ ọba Abíọ́dún admin wọn ló tẹ yẹsì àbí ẹ ó ti di dọ́gbadọ́gba báyìí kéṣọ Ọlábalógun wọn ni má dárúkọ ẹja kanṣu ẹ dọ́gbadọ́gba láwa ẹ ṣùgbọ́n gbogbo yẹn á ti máa ma àwọn ìyá tí mò ń sọ yìí nígbà tí mo bá ba débi kù ẹja kúrò lórí ẹ ní ìní dárúkọ wọn. nípasẹ̀ èyí ìyá yẹn gbọ́ ó gba ọ̀dà láì mọ iye owó and which is Ọbásanjọ́ wà lórí oyè lákòókò náà. ó gba ọ̀dà owó ńlá rọ̀gùnrọ̀gùn ló fi gba ọ̀dà tí ìyá yìí bá ń já ṣúgà lápapá àwọn tá bá wà lápapá wọn máa mọ ìyá yìí warehouse ẹ wà ní Latif Atẹ́rẹ́ èyí tó tóbi jù ní big warehouse tó ń já ṣúgà sí tó bá ń já ṣúgà lápapá mami ṣíìpù ńlá bíi 5-6 ó máa bat ìyá yìí ọmọ ilẹ̀ Yorùbá ni ó wá pinnu pé ṣúgà yìí àwọn ìlú Thailand àtàwọn ibi táwọn ti lọ ń kó ṣúgà yìí wọn ò ní ilẹ̀ tó wà náà tá òkè tá àbá tẹ̀ wá tẹ̀ kó ṣúgà kí là fẹ́ máa kó fún àwọn tó ń kó ṣúgà wọlé wáyé ìyá ẹ̀ wá ronú ó wá rí i pé ilẹ̀ kan wà tán fi ń gbìrèké tán ń pè ní Báṣítà ó wá
náwó sí ilẹ̀ yìí ó sì mọ ẹni tó mọ Ọbásanjọ́ lákòókò náà torí àwọn kan do some mistakes sometimes pé ìyá yẹn jẹ́ girlfriend ìyá Ọbásanjọ́. No, she's not her àbí ẹ má jẹ́ sọ òyìnbó sọ she's not in girlfriend yé ẹ̀yin yọ pàtẹ́wọ́ rẹ fún Jésù pásítọ̀ fẹ́ sọ òyìnbó. Mami kì í ṣe ẹja parí ètò yìí gbogbo ẹ tó bá pè mí ẹ dákun ẹ má tí ì pè mí ẹja parí ètò ṣé káwa máa pa fóònù fún yín ní fa ẹ bá ń da lọ́ọ̀fù bólẹ̀ jàre da lọ́ọ̀fù bólẹ̀. Mami àjù méjìlá lọ but mo fẹ́ má sùn o torí mo fẹ́ yànnàná ọ̀rọ̀ kó bá lè yé ọmọ ilẹ̀ Yorùbá Nation ìdí tí àwọn fẹ́ já lọ ìdí tí wọ́n sọ fún wọn pé òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́. ok ẹ jẹ́ ń ṣe báyìí kọ́rọ̀ mi bá lè yé yín ìdílé Kútẹ̀yì lóńdó mo kí wọn o à ń dá igbó owó wọn ní gbàbọ̀dé olú ọmọ wọn ní kú o lórúkọ Jésù ẹ máa tó lọ lábọ́nú ọlá ògo nínú ògo àṣeyọrí nínú àṣeyọrí mo sọ̀rọ̀ wòlíì sínú ilé yẹn lórúkọ Jésù ológo ọmọ ológo ilé yẹn ò ní kú mọ́ lórúkọ Jésù ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ kù síbẹ̀ ẹ ò rógo lò ayé ò ní pa yín lógo ìdílé Kútẹ̀yì lóńdó òní ìyá yẹn ti jáde. Mọ́mí ẹ máa like ẹ máa love ẹ. ẹ máa bá mi like ẹ máa bá love ẹ. ẹ ṣí ara rẹ̀ síta téèyàn ta tí n bá ṣí ọ̀rọ̀ yìí síta ó ṣeé ṣe ká ti pé 100. má dá gbọ́ torí tó o bá dá gbọ́ kò ní ní mínì létí ẹ̀ ṣùgbọ́n tó o bá jẹ́ kẹ̀wé èèyàn míì gbọ́ tẹ́ bá jọ ń ta tẹ́ ń wo irọ́ tí mò ń pa ìgbà yẹn lẹ máa mọ òkú tó rú ọ̀rọ̀ ìdí tí wọn ò fẹ́ jẹ́ ká fi lọ. mo ń sọ fún ẹ pé àṣírí wọn wà nílẹ̀ bí iyẹ̀pẹ̀ ó rò pé eré ni mò ń ṣe ni. I'm not playing with anybody. mo rẹ́dí àti tú gbogbo ẹ̀ gbogbo yín tẹ́ ẹ wà nílé òkè òkun tẹ́ ẹ ń pariwo Tinubu ni o ẹ̀yin ẹ má dárúkọ bàbá Ọbásanjọ́ o ẹ má dárúkọ ní fífẹ́ o. àsìkò ti tó báyìí láti ṣe kíni láti máa mú ní kọ̀ọ̀kan one by one. even bí Tinubu ṣe fi níjọba mo máa tú débẹ̀ kò tí ì yá ẹ kú ojú lọ́nà tá à bá ti pa ẹ̀mí kó tó dìgbà náà torí mo mọ̀ pé nígbà tí n bá máa fà débì kan mami ó ṣeé ṣe kán ní kí DSS kán gbé mi bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ fún mi ní tíìmù bíi Tabiola a lè sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní kán lọ dá ẹ́sìdì lù mí torí mo gbọ́ pé wọn náà ti fi assassin wá mi èmi rèé o ní tí kú o ẹ wá mú mi níbikíbi tẹ́ ẹ bá ti rí mi ẹ pàdé mi ẹ mú mi mo rẹ́ẹ̀dì mo ní màá lọ́ọ́ máa jẹ ní ẹ bá tí DSS bá mú mi ó ní tí mo fẹ́ lọ́ọ́ máa jẹ lọ́gbà wọn ni Ọlọ́run fẹ́ jẹ́ ẹ lọ ṣiṣẹ́ kan bẹ̀ yẹn ni ó lè jẹ́ kí a rí ẹnìkan tí mo fẹ́ lọ deliver mẹ́ ó lè jẹ́ pé a rí nínú DSS ọ̀gá tí mo fẹ́ ṣe deliverance fún adẹ̀rí ẹni tí Ọlọ́run ti pa tí ò rí pa tó jọ pé ọwọ́ mi gan lọ́lọ́run á ní kí lọ sọ̀rọ̀ àṣẹ sáyè káyé dẹ̀ má bàjẹ́. thank you mo rí pé ẹ ti ń ṣí ẹ torí bẹ́ẹ̀ ṣe sí àyẹ̀ èèyàn ti ń wọlé ẹja máa lé sí torí pé ọmọ ayò ń lé sí ni o ó máa lé sí nínú ọlá wàá lé sí nínú ògo wàá lé sí nínú àṣeyọrí ilẹ̀ Yorùbá máa lé sí ni bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́. èyí tí ó ṣẹlẹ̀ rèé wàá gbọ́ dáadáa a wà lórí ìdílé mo sọ̀rọ̀ nípa ìdílé ọmọ wọn kan màmá Kútẹ̀yì ìyá yẹn ní èrò tó dáa tẹ́ bá lọ sí redeem camp bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ wọ redeem lọ ẹ máa redeem tó bá wà níbí ẹ lọ bèrè story of Kútẹ̀yì màmá yẹn she's a nice woman but she's a late today ó ti di late ó ti kú màá sọ kú tó pa fún yín lẹ́nìí àṣírí ikú ẹ̀ máa sọ lẹ́nìí anáfíà bẹ́ẹ̀ bẹ́ orí kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó tún sẹ̀nu wúyẹ́ kí ló tún kù tí ó sọ ẹ bẹ́ orí mi ẹlòmíì àtúndìde mo ti pa àwọn ọmọ sẹ́mi mo ní ó ṣeé ṣe ká mọ́ ga yín lọ́la o
bíi ti Jésù. Ẹ̀yin náà níbí báyìí story ìtẹ́kọ́lẹ̀ ẹ tún gbé láti bẹ̀. Àwọn náà dẹ̀ ti jókòó. Ọmọ mi gan ti ready àti sọ gbogbo ẹ̀ from beginning to the end. My baby mi kékeré ó mọ gbogbo story. Mo ń sọ fún wọn bí ìtàn ni. Káwọn náà bá lè mọ̀ pé tí mo bá kú lọ́la wọn á tún dìde. Bẹ́ẹ̀ ni kò sì síkú lójú mi. Èmi kì yóò kúkú kankan bí kò ṣe yíyè. Kí èmi bá lè máa rìnrìn iṣẹ́ Ọlọ́run. Ẹni bá ní kí n kú ló máa kú. Nítorí pé balùwẹ̀ kì í wọ̀ láì gbó. Èmi ò ní kú kankan kó torí pé mi ò bá yín jẹ, mi ò bá yín mu, mi ò bá yín tọlẹ̀, mi ò bá yín sáwó bí bẹ́ẹ̀ ni mi ò bá yín gbé lágbèdè méjì ayé, mi ò bá yín gbé nígbàlẹ̀ lódò, mi ò bá yín lọ gbàlẹ̀ bẹ́ẹ̀ ni mi ò bá yín tẹ̀ kọ̀kọ̀ wọnú ibi ilé ahoro yín. Mo dúró lórí àpáta tí kò ṣe sínúdi ni, mo fẹ̀yìn mi ti àgbélébú, mo ké pe Elédùmarè ẹni tó ní ayé tó ní ọ̀run, àpáta gbára tí ènìyàn ò lè forí sọ, mọ̀nàmọ́ná ti kọjá tí dojú ẹni pọ́n bí ẹ̀jẹ̀, òun látó fẹ́ gígé dání lábọ́nì, òun lè mí képe. Ó sì wà lẹ́yìn mi bí akọni ẹlẹ́rù. Ó ní kí n máa rìn so, mo sì ń lọ. Mọ́mì, ayé rẹ ò ní dàrú, àmì rẹ dà. Wo ìsọjí kọ́ la ń ṣe ń bí. Kéjì Adéníyì wàá rògbòlò. Ẹ má bínú pé mi ìporúkọ yín, ṣùgbọ́n ìtẹ́ mi mímọ́ bá ti ṣí mi lójú máa pè. Hallelujah, kì í ṣe ti gbéraga. Ṣùgbọ́n lákòókò tá a wà yìí, ẹ má bínú pé tí n bá ti ń rí yín, mo máa ń pè yín lórúkọ. Tó bá tàkòkò máa máa pè é. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá mú wọ́n ní ijó tó bá ká ni lára èèyàn máa ń dìkú kùjó ni. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mo ń sọ̀rọ̀ nípa màmá yìí pé ó ní good determination fún orílẹ̀-èdè location 419 pàápàá jùlọ fún ilẹ̀ Yorùbá lápapọ̀, pàápàá jùlọ fún ẹ̀yin Christian association gbogbo. Ìyá yìí pẹ̀lú ẹni tó mú àbá wá fún redeem camp pé kí wọ́n máa kọ́ ibùsọ̀ wọn ṣọ́ọ̀ṣì wọn ní òpó méjì mẹ́ta síra wọn kán bá lè wà in the generation to honor the whole world. Mami, ìyá yìí mú owó rọ̀bùrọ̀bù ó lọ bá bàbá wa Ọbásanjọ́, wọ́n sì gbé báṣìta fún. Ìyá yìí lọ gbin ìrèké. Ó kó àwọn ìrèké tó jẹ́ ìrèké gidi. Ó fertilize ilẹ̀, àbí báwo lẹ ṣe sọ lóyìnbó. Ó uproot gbogbo ètò wà ńbẹ̀. Ó pò pọ̀. Ó po fertilizer mọ́lẹ̀. Wọ́n fi ilẹ̀ láàrin oṣù 6. Wọ́n tún padà lọ, wọ́n tún lọ pò pọ̀ pẹ̀lú àwọn òyìnbó tó kó wá sí Nàìjíríà. Mami, ikú òjò ojobi tó gbò. Nígbà tán rí pé agbìrèké lọ, ìrèké bá wù. Ìyá inú ẹ̀ ti ń dùn pé òun àṣìfù kan. Ṣèbí ojú àwọn èèyàn yìí bí yìí, àwọn Fúlàní ti dá wa lóró ọjọ́ ti pẹ́. Fúlàní ti yọ ẹyin wa lọ́ọ̀kan. Mọ́mì, ọjọ́ ti jìnnà. Fúlàní yọ Abíọ́lá ẹyin ọ̀kan wa ó kan. Ẹ̀yin sọ̀rọ̀ dáradára lénìí pé ó yẹ ká máa gbóríyìn fún àwọn tó fẹ̀mí wọn lélẹ̀, pé Sanwó-Olú àti Tinubu pé wọ́n ń ṣe kìtàkìtà lórí kíni. Mò ń bọ̀ mbẹ́, ẹ bá mi kíìpù ẹ̀ ètí ṣetán mo kà yànnà náà ni. Mo ń sọ̀rọ̀ nípa Àrẹ̀mú ọmọ Ọbásanjọ́. Mi ò bú o, but mo kà fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìdí pàtàkì tí wọn ò tí ì fẹ́ jẹ́ kí ilẹ̀ yóò lọ. Ìdí tí wọ́n ṣe sọ pé it's not yet to this Nigeria to break. Ìdí tí wọ́n fi sọ wípé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kì í fẹ́ ṣẹ́jú ẹ̀mí wọn rèé o. Mami, Dangote rí i pé òun fọhùn torí pé nígbà tí ìyá yẹn wà láyé, Dangote ò gbọdọ̀ kó irú ti product tí ìyá yẹn kó wá. Àwọn ìyá yẹn ń kó ṣúgà, gbogbo àwọn tí wọ́n ṣe ọtí, tí wọ́n ṣe kóòkì, tá ń ṣe gbogbo nǹkan. This is industrial sugar tá máa fi ń ṣe àwọn kóòkì dààmú wọ̀nyí. Àwọn ẹ̀yin olóyìnbó ń pè ní
ẹ̀yin ará òde òyìnbó kí lẹ máa ń pe kóòkì lọ́dọ̀ tí yín? Ẹ dákun sódà, torí ìjọ́tàn tí kan sọ pé dáàdì ṣé kán sẹ́ndì sódà fún yín. Mo ní kí ni ń jẹ́ sódà? Wọ́n ní táwọn ọmọ ààrẹ òun bá ti ń bọ̀ òun á ní káwọn bá wọn kó sódà sínú báàgì wá fún yín, sódà lẹ máa mu. Mo ní Ọlọ́run má mà jà á mu sódà, nílùú tèmi ló máa wo àmu sódà, kẹ́míkà tán fi ń ṣọṣẹ́ mà ní ń jẹ́ sódà. Ó ní rọra o, ó ní sódà minerals náà ń pè sódà. Ẹ wo pásítọ̀ ọmọ tí ń jẹ́ sódà. Mọ́mí máa láìkì ètò yìí o, máa lọ́ọ̀fù ẹ̀ tábà fúlàgì mi onídìí oṣù kan mi ní wá sórí péjì o. Mọ́mí àṣírí mo máa tú gbogbo àṣírí wọn, ẹ̀yin gan ẹ lè mọ ibi tẹ́ ẹ kù sí láti jà fún ilẹ̀ Yorùbá Nation. Ṣèbí tẹ́ ẹ mọ̀ torí pé wọ́n bú wọn, dáàdì orí yín ti bàjẹ́, ẹ support Yorùbá Nation, orí yóò dáa, but ẹlẹ́ àárí àgbàáfí ṣùgbọ́n ẹ̀ mọ nǹkan ìkọ̀kọ̀ táwọn bàbá ṣe pamọ́ tí wọn ò fẹ́ jẹ́ àlọ́, táwọn bàbá fi ń sọ pé àwọn mọ̀ kan, àwọn ẹ̀yin ọmọ yẹn ẹ̀mọ̀ kankan o, àwa ń gégi bí ọmọdé bá ń gégi nígbó, àwa àgbà ló mọ ibi tó máa wó sí o, níbo ló fẹ́ wó sí, ibi tó fẹ́ wó sí òun làṣírí tí mo fẹ́ tú lálẹ́ tí mi ò bá tú tán mọ́mì màá tún gbé part 2 ẹ̀ wá. Ẹ̀dẹ̀ ń ṣẹ̀ mi o, gbogbo ẹ̀yin tẹ̀ wá mi ẹ̀ ń ṣẹ̀ mi o, torí pé mi ò rí up Yorùbá Nation, mi ò rí up Yorùbá Nation, mi ò rí pé orílẹ̀-èdè wa afaramọ́, mi ò rí pé no going back, mi ò rí Yorùbá Nation. Gbogbo wa kà kọ́wọ́ sọ́wọ́, wọ́n ń wo pásítọ̀, wọ́n ń gbọ́ story, ó mọ̀ ṣe o tí wàá dá abẹ́. Èèyàn rẹ̀ kì í pẹ́ padà lẹ́yìn ẹni o, torí tó bá ti di pé orin tí mo kọ fún yín lẹ́ẹ̀kan, òun máa dáwọ́lé tí màá dẹ́ni ẹ̀gán lẹ́dẹ̀rẹ́ o, ọmọdé o Jésù ọmọdé. Ọlọ́run ló sì ń rán mi tí mo sì ń tù, tọ́lọ̀ máa ní stop nothing we do, but mo fẹ́ jẹ́ kó o mọ kinní kan tí ó bá wá di pé ó di gbàgbós lọ́la, orin tó máa kọ́ fún mi, ẹnu mi ra kó bá mi, ẹnu mi ra kó bá mi, ẹjọ́ ẹlẹ́ẹjọ́ máa tò, ta ní ká lọ mú ọ wá, nígbà tó ọ̀rọ̀ bá délẹ̀ tán a ní kó o wá sọ tẹnu rẹ, ẹnu rẹ la kó bá ọ. Orin kò akọkọ mi bẹ́ẹ̀ nìre nì, orin ní kí gbogbo nìkan akọkọ mi nítorí afífìlà pínrín ọjọ́ kankan á níyì. Ṣùgbọ́n lákòókò yìí mi wí sí ọ pé kó o máa tẹ lọ́ọ̀fù rẹ, kó o máa tọ pé Yorùbá Nation, kí gbogbo ènìyàn kan mọ̀ pé ọ̀rọ̀ torí ọ̀rọ̀ Yorùbá Nation ni mi ṣe é tú àṣírí òkùnkùn àti àṣírí ìkọ̀kọ̀ àwọn ajẹgúdújẹrá olóṣèlú tí wọ́n fojú jẹ́ ènìyàn tìgbọ́n tó jẹ́ ẹranko ni wọ́n, tí wọ́n gbàgbé tó jẹ́ ti ara wọn nìkan ni wọ́n ń dùn lójoojúmọ́ yìí. Ó ní mo ṣe kọrin yẹn fún ọ torí wà ní pásítọ̀ yẹn gan-an ó ti lè táṣírí jù, ẹnu ẹ̀fùrọ̀ adìyẹ ní gbogbo nǹkan tó jẹ́ ó nìkan ló máa ń táṣírí. Ẹ̀yin náà lẹ́ sọ ọ́ ìgbà yẹn lẹ́ máa kọrin fún mi pé ẹnu mi ra kó bá mi, ẹjọ́ ẹlẹ́jọ́ máa tò, ta ní ká lọ mú mi wá, nígbà wá délẹ̀ tán a ní ń wá sọ tẹnu mi, ẹnu mi ra kó bá mi. Ẹnu mi ò lè kó bá mi gbọ́, oní mùsùlùmí náà kọ́ tiẹ̀, ẹnu òrófó nípa òrófó, àbí ẹ kọ́ mi, ẹ dákun ẹ kọ́ mi lórí yẹn. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, orí mi má jẹ́ kí n sọ̀rọ̀ sọ, tẹ̀rí ẹnu òrófó nípa òrófó. Àbí mọ́mì àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé, ó dàbí ẹ̀fẹ̀ ṣùgbọ́n kì í ṣẹ̀fẹ̀, ó dàbí ṣeréṣeré ṣùgbọ́n kì í ṣe ṣeréṣeré. Admin ṣó wà mẹ́, how many minutes online bá ń wo, ṣé mi ti pẹ́ jù torí ìfẹ́ lójú wákàtí kan àti wọ́nrin. Hallelujah. Mami ìyá yìí ó ti gbá wọn ní pápá mọ́ra, gbogbo àwọn tí wọ́n kó nǹkan wọlé mọ́mì ó bẹ̀rẹ̀ sí ta tiẹ̀ ní cheap price. Ó wá fi wà jọ àwọn ilé Abíọ́lá gan, ó fi ìwà jọ Awólọ́wọ̀. Ó ní èrò oore, ó ní ìpinnu rere. Ṣé gbogbo ènìyàn nígbà tó bá bẹ̀rẹ̀ sí gbèrèké yẹn, gbogbo àwọn ọmọ Kwara State tán wà ń bẹ̀ wọ́n á lọ roko, àwọn ọmọ school tó wà ní poli Kwara gbogbo wọn náà lọ bá ṣìtà lákòókò náà lọ cut job, gbogbo wọn náà lọ gbèrèké.
billions of workers ń ṣiṣẹ́ ń bẹ̀. Báwo ni ikú ṣe dé? Báwo ni ikú ṣe wọlé? Ṣúgà yìí ni ìyá yìí sọ pé àwa máa kórèké lọ fún wọn. Wọ́n máa fi máa méèdì ṣúgà fún wa nítorí pé àwa ò ní iná láti fi máa fi ṣe ṣúgà. Wọ́n tún sọ fún ọ pé ká máa gún ìrèké yẹn ń bí, ká máa páìlì ẹ̀, omi ẹ̀ lásán la máa sẹ́ǹdì sí wọn. Àwọn á máa fi méèdì ṣúgà padà fún wa. Á lè jẹ́ kí ṣúgà ó ṣìpù. Mọ́mì, Dangote wá ronú pé ìbàjẹ́ rèé o. Òun lè máa pohùn pọ̀ àtàwọn importer tó jẹ́ malam. Ìyá yẹn tẹ́ ẹ lọ sẹ́ẹ̀tì ẹlú kọ́tà fún. Ẹ gbàgbé pé ẹ rántí ẹlú kọ́tà crash tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state lọ́dún náà lọ́hùn. Ìyá yẹn máa wà nú ẹ̀ ìyàkútẹ̀ yìí. Gẹ́rẹ́ tí ìyá yẹn gba ipò. Ohun tí mi ò mọ̀ láàrin yẹn ni pé bóyá ó á ya ẹ̀ ní o, bóyá ó rà á ní o, ṣùgbọ́n èyí tí mo gbọ́ lákòókò yẹn torí ó dùn gbogbo wa, torí gbogbo wa la fẹ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀ lákòókò yẹn. Ìgbà yẹn lójú mi ṣẹ̀lá. Ìgbà ni pé mi ì tí ì lagi jù rárá. Mo ṣẹ̀ ń lọ theology nígbà yẹn ni. Yóò dára fún yín o. Mi ì rí love àti like. Àwọn èèyàn kà ń wò mí. Kí ló dé táwọn èèyàn dẹ̀ wò mí lálẹ́? Ẹ já máa lọlé o. Ẹ dákun ẹ tẹ love ẹ tẹ like. Ṣé ọ̀rọ̀ mi tí mo sọ ó ń takò yín àbí inú bí wọn? Oh my God. Ẹ tẹ love, ẹ dákun ẹ máa tẹ love. Tẹ́ ẹ bá lè tẹ Yorùbá Nation. Àbá ti tún flag tá àti ẹ̀rí kọ́mẹ̀ntì kankan. Sẹ́ńtì flag wa ni. Ẹ dákun sẹ́ńtì flag wa ni. Rebecca Taiwo wà ráàánú gbà o. Ìta sọ ni pé ikú wọlé dé bá ìdílé yẹn. Olú ọmọ wọn mọ́ mi. Ẹ̀yìn ọ̀kan ilé wọn nínú Ondo pàdánù èèyàn. Ondo táṣìpù ó pàdánù èèyàn ńlá ṣùgbọ́n a ò sọ kankan. Kò sẹ́ni tó sọ̀rọ̀. Kò sẹ́ni tó wádìí pé báwo ló ṣe kú. Even Adébóyè gan ò sọ kankan lé lórí. Ṣé kò nóye tí Adébóyè tó ń jẹ nínú ọlá ẹ̀ ni? Ẹ béèrè lọ́wọ́ bàbá Adébóyè ajínrìn pásítọ̀ wa. Ìjọ tí bàbá ti lọ kọwọ́ bọ National World Kidney Committee àlàyé wọn ti ṣe kíni. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ẹ mà ẹni tí ń sáré bá ti ṣe báyìí. Bàbá ò sọ kankan. Ẹ béèrè ikú tí ọ̀rọ̀ tí bàbá sọ lórí ọ̀rọ̀ Kútẹ́ yìí. Ǹjẹ́ ó tiẹ̀ jáde nínú pépà? Ǹjẹ́ ó tiẹ̀ dàbí pé ó wá Kútẹ́ù bí adìyẹ ṣe kú? Where is the Bashita today? Níbo ni Bashita wà? Immediately tí ìyá yìí kú, Ọbásanjọ́ gba ilẹ̀ yẹn padà. Ohun tá a gbọ́ ni pé mo bẹ̀rẹ̀ sí investigate pé kí ló ṣẹlẹ̀. Mo gbàdúrà. Ọlọ́run sọ fún mi pé ikú rẹ̀ kò ṣẹ̀yìn Dangote. Ìdí nìyí tẹ́lẹ̀ sọ pé Dangote kìíní kan mo kà máa ń wò yín ni. Torí pé bàbá gan mà sí. Ìbí Tabíọ́lá náà ṣe ń tú síta. Tá bá bẹ̀rẹ̀ sí yẹ̀dí gbogbo wọn wò, rí gbogbo èèyàn tán ti padàyé. Wọ́n sẹ̀tì bọ́ǹbù sínú ẹlukọ́tà. Wọ́n ní ẹlukọ́tà forí gbági. Ẹ dákun, pépà mélòó ló sọ̀rọ̀ ń pa ẹ̀? Ǹjẹ́ a sọ̀rọ̀ ìfẹ́stímẹ̀tì ẹ̀? Àwọn tá ń ṣiṣẹ́ lábẹ́ ìyá yẹn ṣé wọn ò pàdánù iṣẹ́?
àwọn tá ń wa trailer wọ́n lé ní 100 people tá ń wa trailer màmá yẹn. Ilé kéékèèké tó kọ́ fún àwọn ọmọ ìjọ ní Redeem kò lóye. Ẹ lọ sóńdó township, ẹ lọ wo ilé tó kọ́ síbẹ̀. Ṣé tí ìyá yẹn bá wà láyé, mo mọ̀ pé irú Yorùbá Nation yìí ó ti máa dì í mú, torí àwọn ọ̀dọ́ gan máa ríṣẹ́. Ẹ wá wo adúrú ilẹ̀ tí Ọbásanjọ́ gbà tó sọ pé Ọbásanjọ́ farm. Tẹ́ ẹ bá lọ sí Ọ̀tà ń bí, wọ́n fẹ́ǹsì ẹ̀ lọ ni. Àwọn ilẹ̀ wọ̀nyí wọ́n mọ̀ pé tá a bá gba Yorùbá Nation, àwọn ilẹ̀ tá a máa fi kọ́ factory ni. Ìgbà tí Ọbásanjọ́ ò sí nípò kankan, àwọn ọmọ onílẹ̀ Ọ̀tà wọ́n ta ilẹ̀ yẹn náà. Nígbà tí bàbá padà sórí ipò, ó fẹ́ǹsì ilẹ̀ yẹn mọ́ àwọn tán ra ilẹ̀ yẹn pọ̀. Kò sí, bàbá ò ṣe sọ pé torí pé Yorùbá ló rà pé okay, I'm a president. President lèmi. Kó wá sọ wípé ilẹ̀ yìí o, ẹ̀yin tẹ́ ti kọ́lé sínú ẹ̀, ẹ máa mọye báyìí wá. Tẹ́ bá sì rin inú ilẹ̀ yẹn lẹ́ni, ẹ sì máa rí ilé odindi ilé míì tán fẹ́ǹsì táwọn sójà lẹ́wọ̀n èèyàn jáde kúrò ńbẹ̀. Ilẹ̀ ọ̀hún náà máa ń tà ní 16 million 15 million báyìí. Wọ́n ti ń ta gbogbo ẹ̀ báyìí o. Wọ́n ti gbé fún àwọn estate agent báyìí. Torí pé àwọn náà mọ̀ pé àwọn náà ti ń gba lẹ́tà ọ̀hún. Ìdí nìyí bàbá ò rí iléeṣẹ́ kan kọ́. Tẹ́ ẹ bá lọ pọ́tìrì wọn náà pẹ́pá báyìí náà mú àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn ò gbádùn ara alẹ́, àwọn ò gbádùn, àwọn gan ò gbádùn ara ẹ̀. Básítà ẹ lọ wò ó, wọ́n máa tó tà sí ẹ́sítéètì, Fúlàní máa tó jókòó sórí ẹ̀. Ẹ documentary ẹ̀, àbá ọ̀lẹ́ ṣe sọ, ẹ documentary ẹ̀ lẹ̀. Go and investigate Bashita. It belong to Obasanjo. Obasanjo ní ilẹ̀ òun ní Bashita. But ẹ jẹ́ kí gbogbo ènìyàn gbọ́ lẹ́ni, ìyàkútẹ yìí ti ra Bashita. Wọ́n ti ta Bashita fún ìyá yẹn. Ìyá yẹn rà á ní. Mo sọ òdodo. Kò kílẹ̀ pé kò lẹ́ǹtì ẹ̀. Ṣó lẹ́ǹtì àbí kílẹ̀ ń pè? Ó rà á ní. Ṣùgbọ́n lẹ́ni tí ìyá yẹn ti bọ́ọ̀lẹ̀ tó ti sọnù nínú ẹlikọ́tà tá a rí òkú ẹ̀ tó já katakata. Ẹ rí ọmọ aráyé. Ẹsẹ̀kẹsẹ̀ ni Dangote lọ ṣe báàgì tó bẹ̀rẹ̀ sí pé Dangote sugar, Dangote salt, gbogbo iyọ̀ tí ìyá yẹn ń kó wá. Àwọn tó ń kó wá ń gbà yẹn tó jẹ́ ká máa jẹ ní ọ̀pọ̀, Dangote fowó lé lórí. Òun ni Dangote pa tó fẹ́ pa sìmẹ́ǹtì ewékorò mọ́lẹ̀ tó lọ sọ pé Dangote sìmẹ́ǹtì. Gbogbo bí Dangote ti ń ṣe sìmẹ́ǹtì nílẹ̀ Yorùbá káàrọ̀ ojíire, kí ló dé tí ò gba ilẹ̀ Fúlàní àbí ilẹ̀ mọ́ làwọn lọ kó lọ máa wú òkúta wọn bẹ̀ kó máa fi ṣe iyẹ̀pẹ̀. Gbogbo wa la ní làákàyè tá a ní ọpọlọ, ṣùgbọ́n a ò kọ́ sùn, a kọjú síbẹ̀. Ẹ wo Lẹ́kí níbẹ̀ yẹn nínú àjà lọ́hùn, tẹ́ bá débẹ̀ mami, ẹ wo refineries tó lóun kọ́ síbẹ̀, ó ń kó góòdì wa, àwọn nǹkan tó ń wà ń bẹ̀. Ṣé refineries ló ń kọ́ látọjọ́ tí ó rí parí? Ó ń gbẹ́ inú odò yẹn, ó kó góòdì ìsàlẹ̀ ilẹ̀ ń bẹ̀. Ẹ lọ Ìbèṣe, à ń ṣe sìmẹ́ǹtì. Ẹ lọ wo ọ̀nà Ìláró, gbogbo tírélà Dangote ó pa àwọn ènìyàn bí ẹni pẹran ni. Ẹ kú òǹbẹ̀, ẹ jáde sí pápá, tẹ máa gba pápá yẹn jáde sí Ìṣàgámù, which is màá rán ẹ létí àárín yẹn sí Ọ̀fadà. Ilẹ̀ tí a fi ń gbin ọ̀fadà, ìrèké ni wọ́n ń gbìn láàrin méjì ń bẹ̀ yẹn tẹ́lẹ̀. Mọ́mì, gbogbo bẹ̀ ti di ọ̀nà ọ̀run. Tó o bá gbé mọ́tò bá bẹ̀, Fúlàní máa bò ẹ́ mọ́lẹ̀ ni. Tó o bá kọjá ń bẹ̀, àwọn alọ́nilọ́wọ́gbà máa mú ẹ lọ́rùn ni. Dangote bà ọ̀nà yẹn jẹ́, federal government ò rí nǹkan kan sọ́ọ̀sì. Dangote ò san táàsì láì máa yẹ ọdún, Ọbásanjọ́ mọ̀ ń pa ẹ̀.
Buhari tó wá délé ni torí pé àwọn kan gbà yẹn ó sì ń dùn. Nígbà yẹn ni Sàràkí bínú. Sàràkí ló jẹ́ ká mọ̀ pé Dangote ò kì í san tax. Tí ìjà wà láàrin àwọn àtàwọn Buhari gbà náà. Annoyance yẹn ló fi sọ pé òun máa fi ṣe tax yẹn òun á fi ṣe títì Àpápá. Mọ́mì ibi tán tí Fúlàní tàn yín jẹ sìmẹ́ǹtì tó ń kó nílẹ̀ wa irin tán wà tán àwọn àjákù tírélà tán mẹ́ẹ̀tì ní Kòròdú òun ni irin wa ilẹ̀ wa sì tún ní òun ló tún dá padà fún wa kò waste kankan kò ná kankan owó àbú ló fi ń ṣàbú lálejò. Ẹ wá ní ká dákẹ́ ẹ wá mọ ibi tó yẹ ká sọ̀rọ̀ sí àwọn bọ̀dá àgbàyà àwọn dádì oníkùrọ̀bọ̀tọ̀ àwọn pásítọ̀ oníjẹkújẹ wọ́n jẹun tó tán ikùn wọn tóbi wọ́n sọ pé wọ́n nation. Wọ́n pawọ́pọ̀ wọ́n pàyà yẹn dànù. Ṣùgbọ́n Ọbásanjọ́ ń ta ilẹ̀ tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Yes ó ń ta. Mélòó la fẹ́ sọ. Bọ̀dá onífìlà gogoro òun náà ṣe tiẹ̀ kí n tó kú òmẹ kí n tó ré síbi mi. Ẹ jẹ́ kí Amosun ẹ jẹ́ kí mo sọ̀rọ̀ Amosun mo ní ó mú pákí ó lọ tan ọmọ iye wa jẹ ẹ ti rántí owó lọ ṣe ẹgbẹ́ onípákí ní tí Amosun ṣe ẹ jẹ́ tú àṣírí díẹ̀ kí n tú díẹ̀ kí n tú. Ṣé ẹni tí a bá ti kúrò ní governor office mo mẹ́yẹ bọ̀ lálẹ́ yìí. Oh my God. Wo mami ẹsẹ ìdákẹ́. Ṣé pé ká Daniel lẹ́sọ pé ó bọ̀ ògùn jẹ́ ó kówó jẹ. Jẹ́ mú tiẹ̀ báyìí. Jẹ́ jókòó dáadáa. Jẹ́ jókòó dáadáa. Mo sọ fún yín mo nígbà táwa wà nù gbó wa àlùjọ̀nnú wa gbogbo fáìlì wọn ó wà ń bí mo ń ṣí. Amosun gbalẹ̀ onílẹ̀ wọ́n bẹ́ẹ̀ tì ìdí tó fi gba ilẹ̀ yẹn ni pé ní second time ẹ̀ ok kó tó di pé ó di second time ó sì wà ní first time nígbà tó win election tán lọ sọ pé wọlé o kò wọlé o tó win àwọn tán support yẹ. Ṣùgbọ́n nígbà tó di second time táwọn yẹn lọ kóra wọn jọ pé kò ní lọ second time ìwà rẹ̀ ò dá kinní kan gbogbo ibi táwọn yẹn ní ilẹ̀ sí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ni wọ́n group ara wọn tó o bá ti kọjá kọba pẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni rédíò wà àbí bo ni rédíò wà náà tẹ bá lọ sí ọ̀nà Ìṣíún tẹ fẹ́ gbabẹ̀ jáde sí Ṣàgámù. Bàbá yìí dẹ̀ lọ sí orí ilẹ̀ yẹn ó dẹ̀ gba gbogbo ilẹ̀ àwọn èèyàn pẹ̀lú omijé àti ẹkún. Ṣé ti Sanwó-Olú lẹ ṣe ń sọ wọ́n bẹ Amosun tì Amosun ní ilẹ̀ níjọba ni ó gba gbogbo ẹ̀ àtàwọn tó kọ́lé síbẹ̀ o ẹ lọ sórí ilẹ̀ náà dé ní báyìí táwọn bá ti gírèdì ẹ̀ àwọn ilé kan foundation ó wà lórí ilẹ̀ yẹn ó dẹ̀ sopọ̀ kó bá lè rí third time second time lọ ó wá in fight pé Buhari Fúlàní ni bàbá òun ọ̀rẹ́ òun ni òun pọn dáadáa kí ló wá fẹ́ ṣe fún Buhari wá sógun state Amosun wá gba ilẹ̀ ó wá lọ pè é ní Muhammadu Buhari estate ẹ wo àwọn nípasẹ̀ ẹlòmíì mo mọ àwọn èèyàn míì tó jẹ́ pé wọ́n ní stroke lórí ọ̀rọ̀ yẹn ṣé Muhammadu Buhari estate yẹn ṣé wọ́n ti wá kọ́ di bí mo ṣe ń sọ̀rọ̀ ara ilẹ̀ táǹgbà tó hòdì síbẹ̀ yẹn nígbà tó bá yá á ní ilé bàbá òun ni òun lòún ní ilẹ̀ òun sótán Dàpọ̀ Abíọ́dún rí sí kò sọ kankan lórí ẹ̀ Ọbásanjọ́ orílẹ̀ yẹn bẹ̀ wọ́n sọ kankan wọ́n ní fún nígbà tó bá yá Buhari á wá sọ nínú Ògùn state yẹn o a máa sọ fún pété bí Buhari estate lẹ pé Muhammadu Buhari estate ṣé ilẹ̀ Fúlàní dé Abẹ́òkúta bàbá wa Aláké rí sí kò sọ̀rọ̀
wọ́n wá ní ibẹ̀ nìkan fi lọ ṣe mọ́ ṣúgà àbí kílẹ̀ ń pè, wọ́n á ní kí Fúlàní ó lọ kó ẹran kún bẹ̀. Dádì kílẹ̀ fẹ́ fi bọ́ ń bẹ̀ torí ẹ ti pè ní Muhammadu Buhari estate náà, inú gbólóhùn wà ń bẹ̀. Ẹ wo ìlara. Lára ọmọ Ògùn state náà tún dìde, wọ́n náà fẹ́ ṣe new cement tó o bá ń lọ tó o kọjá redeem níbi tán kọ́ ní umakun sí yẹn. Wọ́n lọ bá Amosun pé àwọn fẹ́ dá kọ́ńpìnì sìmẹ́ǹtì ilẹ̀ ń bí o. Mami ṣebí ó yẹ kí gómìnà ó dunnú ni pé wọ́n fẹ́ gbé fátìrì wá, àwọn ènìyàn gidi wọ́n pawọ́pọ̀ wọ́n fẹ́ gbé fátìrì gidi wá, àwọn ará ìlú òyìnbó yìí náà wá o, wọ́n ní wọ́n mú ìmọ̀ rere wá, wọ́n lọ test ilẹ̀, wọ́n ní ilẹ̀ ìdá o, dáàdì a fẹ́ mú ilẹ̀ yìí o, a fẹ́ sọ di cement company o, kí ká máa rí cement rà kó máa lè takù Dangote. Òun ni kí ni onífìlà gogoro gbọ́, ó lọ gbé bá bàbá rẹ̀ Buhari sọ fún pé kó lọ gba 20 billion. Tí mo bá parọ́ ẹni kí Amosun ó bọ́ ta kó wá debunk ọ̀rọ̀ tí mo sọ. 20 billion ni Amosun ní ká lọ mú wá. Ẹ̀rù bà àwọn ènìyàn, wọ́n ní wọn ò ní 20 billion, wọ́n dẹ̀ ti ra oko lọ́wọ́ olóko, wọ́n ti sanwó ẹ̀gẹ́, wọ́n ti sanwó pákí, wọ́n ti sanwó gbogbo nǹkan. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ì fẹ́ dárúkọ ọba, kábíyèsí o, ọba Makun, kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lóyè. Ọ̀rọ̀ yẹn ó sọ sí Makun, ọba Makun lẹ́nu, ó buyọ̀ sí torí pé ọba Makun ló introduce jẹ. Ó dẹ̀ ti sọ fún àwọn ọmọ Ìṣàgámù pé gbogbo wọn náà máa rí ṣẹ́bẹ̀ bí wọn àwọn ọmọ Ìṣàgámù àtàwọn ọmọ àlejò àtàwọn onílé máa ṣe ṣiṣẹ́ léwé koro tí wọn ò láàkì nǹkan kan. Ọba yẹn so nice king, ọba Makun, ó wà ní Ìṣàgámù. Ọba tó mọ Jésù apẹ́láyé, ọba tó mọ Jésù apẹ́láyé. Mo ní ọba tó mọ Jésù o, ọba tó ní ìrẹ̀lẹ̀. Mami tí èmi bí ọdún àpèjẹ ní táìtù wòlíì, tí mo bá gbé àgọ́ Ọlọ́run sí orí, òru ni mo wà yìí tí mo ń sọ̀rọ̀ yìí, tí mo bá lè introduce ọba sí yín, lóòótọ́ ó ní ìwà tiẹ̀ ṣùgbọ́n ó lawọ́, ó jẹ́ kí gbogbo ènìyàn kó níṣẹ́ lọ́wọ́. She have experience. Ọba lára àwọn ọba rẹ̀ máa ní ọba Makun ni. Ọba yìí bá Amosun, ẹjọ́ Amosun kọ̀ ó lóun fẹ́ gba 20 billion. Mami kí ló dé? Nígbà tí gómìnà bá gba 20 billion, èló náà fẹ́ fi kọ́ company. Ẹ̀ka company yẹn new cement náà pé tó o bá lọ sí Ọjọ́ta àbí inú Aláùsá something like that, ó dàbí pé wọ́n ní ọ́fíìsì síbẹ̀. Ẹ lọ bẹ̀, ẹ lọ béèrè. Ìwọ tó fẹ́ investigate ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ ọba Makun, ọba Timothy àbí Timothy lórúkọ wọn nínú dáàmà pé ọba Makun ni. Tó bá ti dé àjà owó lọ́wọ́, tó ti kú ọmọ ẹ̀ tó ti dé bra fashion, ẹ̀yin ti Ṣàgámù ẹ̀ka alẹ́ o, tó bá ti dé bra fashion yẹn ẹ máa lọ straight bíi pé ẹ lọ ọjà ọba, ẹ ti rí ilé ọba Makun lápá bíbà kẹ́ ẹ tó dé Ọ̀kárìgbò. Wo mo ń sọ ohun tí mo mọ̀, àwa ò sọ ohun tójú wa ò tó. 20 billion ẹni kí onífìlà gogoro bọ́ọ̀ta kó wá sọ, ó dẹ̀ kọ̀. Mami wọ́n fi 5 million bẹ́ẹ̀ ó lóun ò gbà, wọ́n fi 10 billion bẹ́ẹ̀ ó ní àfi tó bá pé 20 billion. Ẹ mọ nǹkan tó wá ṣe tó wá bí Ọlọ́run nínú tán pátá, òun ni pé ó wá lọ, ó dẹ̀ dédé bínú nígbà tó di pé àwọn ọmọ onílẹ̀ gbogbo wọn àtàwọn ọba wọn ní káwọn yẹn máa lọ ṣiṣẹ́ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ títí ó máa fi kú kó ti fẹ́ kú lórí àlééfà.
kù ọdún káàbọ̀ tí Amosun máa kúrò lórí oyè, ó dẹ̀ gbé katakata lọ sórí ilẹ̀ tí àwọn ẹni kọ́mpìnì yẹn rà, ó dẹ̀ lọ gé ilẹ̀ yẹn sí mẹ́ta, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí tà á, ó dẹ̀ sọ di New Makun Estate. Gbogbo owó tó tà ń bẹ̀, ìjẹ́ ẹ̀yin ìjọba Ògùn State ẹ béèrè lọ́wọ́ ẹ̀ dé ní Abíọ́dún sọ béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ta New Makun Estate wà ń bẹ̀. Ẹ wo iye owó Ògùn State tó west síbẹ̀ kó tó di pé ó tànú ẹ̀. Ó sì wà ń bẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí o. Tó bá dọ̀la nísìnyí, ó máa yọ New Makun kúrò ń bẹ̀, ó máa sọ di pé Amosun Estate òun lòún nílẹ̀ òun tó tán. Ní tí wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ nìyẹn. That is why they dey support us. Ẹ ṣáwò, mo ṣì wà láàrin bàbá Ọbásanjọ́ àti Amosun. Tẹ́ ẹ bá kọjá governor office, tẹ́ ẹ gba bìkan mi mọ bẹ̀ yẹn dáadáa, ibi free kan báyìí tẹ́ ẹ bá ti lọ, wọ́n gbé ilé kan wà níbẹ̀ tẹ́ ẹ bá ti kọjá governor office, tẹ́ ẹ ń bọ̀ padà wá, tẹ́ ẹ ti kọjá ọjà kan, gáràjì àti ọjà, wọ́n máa ń pè ọjà yẹn ṣé Kútọ̀ ni àbí kí náà pè. Ẹ̀yin ọmọ Ògùn, ẹ dákun tẹ́ ẹ bá wà níbí, ẹ bá ń dáhùn, ẹ má wò mí ràn o. Mo ti sọ pé ẹ máa tẹ up Yorùbá Nation. Ṣáǹtì flag wa ni, mi ò rí kọ́mẹ̀ntì, admin mi mà rí kọ́mẹ̀ntì kẹ̀. Ẹ wo, ẹ já máa lọlé, tó bá dọ̀la, ó dà pé àwọn èèyàn ń sùn lórí prógámù yìí. Tó bá dọ̀la ká wá máa sọ. Tó bá dọ̀la, ẹ jẹ́ gbàdúrà fún yín ká máa lọlé. Admin, just pause the program ká máa lọ lé wa torí ẹ ò kọ́mẹ̀ntì ẹ kà ń wò mí ni. I need your comment. Tẹ́ ẹ bá tẹ comment, mo need your Yoruba Nation. Me need ẹ. Okay, Kútọ̀ market, thank you. Yoruba Nation, ṣé ẹ tún mọ ẹ lè type Yoruba Nation, ṣé ẹ ti sùn ni? Ọ̀rọ̀ mi ni gbogbo yín gbọ́. Tó bá dẹ̀ jẹ́ ìjà ni mò ń jà ń ṣe tí mo sọ pa àwọn ìjà, ìgbà yẹn nínú yín máa fò sókè. Mò ń fún yín ní àṣírí ìtẹ́ ẹ máa fi kàmpéènì fún àwọn ará ìlú tí inú wọn máa dùn sí pé lóòótọ́ ẹ táṣírí wọn. Torí àwọn aláìmọ̀kan tán jókòó sí ìlú òyìnbó táwọn mọ̀kankan tó jẹ́ pé wọ́n ń pariwo Tinubu ni o, Tinubu ni o, táwọn dẹ̀ ń gbawó owó ọmọ gbogbo ọmọ tán bí sí ìlú òyìnbó níjọba ìlú òyìnbó rán wọn ní skul. Ọ̀fẹ́ náà wọn ọmọ ti yín lọ yunifásitì, ọ̀fẹ́ lẹ̀ ń gbóògùn. Gbogbo bẹ́ẹ̀ bá ti bí ọmọ yín báyìí wọ́n ti kọ pépà lẹ̀, wọ́n ti mọ̀ pé wọ́n bímọ kan bí ọmọ mélòó náà bí Nàìjíríà lé nìkẹ́ wá bá wa sọ. Tàbá ti wá bú Buhari, tàti bú Tinubu, tàti bú àwọn olóṣèlú yẹn, ìwọ wá gba gèlè, wàá máa fẹ̀ fún fò, wàá máa ranjú kò bí adófùrọ̀, wàá ní ọ̀dẹ̀ wọn ò mọ tán sọ. Adẹ̀ tó wá ń sọ evidence tó jẹ́ pé ìjọ mi tẹ́lómi bá ti tákù ẹ̀ ń bẹ̀, tán bá ti tákù ẹ̀ tó máa fi dá wọn lóhùn, òun ni mò ń sọ fún ẹ. Mi ṣáà ní mi ní ẹnì kankan tó fún mi ní evidence. Ọlọ́run ni mo dẹ̀ dúró tán torí pé a máa wá dọ́kúmẹ̀ntì wọn. Tán bá ní irọ́ ní tí mò ń sọ yìí, màá máa sọ pé báyìí ìjọba yìí ló ṣe báyìí ló ṣe báyìí. Ẹ máa gbé mi débẹ̀, mo dẹ̀ máa sọ lójú magistrate. Mo lè má wàá lè ní ẹ̀rí o, mo ní ẹ̀rí nínú Kristi, mo dẹ̀ mọ tí mò ń sọ torí pé gbogbo ibi tí mò ń sọ ni mò ń dárúkọ fún gbogbo yín. Tàbá ni mò ń parọ́. Mo lè wá má ní dọ́kúmẹ́ntàn rìsíìtì ẹ o, but mo mọ ohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. New cement yẹn ó sì yẹ 60 company yẹn ó sì yẹ 60 but wọ́n wà lórí ilẹ̀ yẹn o, èlítú ilẹ̀ tó fi ilẹ̀ fún wọn, wọ́n sì manage ẹ̀ lọ́wọ́, wọ́n plan báyìí láti kọ́. Mi ì mọ nǹkan tí Abíọ́dún ṣe nípa ẹ̀, mi ì sì mọ kankan. Ẹ má enjoy mi, ẹ jájọ gba Yorùbá Nation, don't enjoy me but please support Yorùbá Nation, support all the administrators. Àwọn nǹkan tá a bá nílò ẹ fún wa, ẹ support wa. I'm not asking for money. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tán ra ẹ̀rọ gbohùngbohùn, a máa gbé wọlé lọ́la
bí olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè. àwọn ọmọ mi kan ti san 40,000 tó kù. mọ́mì ayé ò ní pa ẹ́ o ò ní gbọ́mọ gbìn o bá a ṣe ń lo máìkì yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa náwó ń bẹ̀ lórúkọ tẹ́ ẹ lọ́wọ́ ń bẹ̀ lórúkọ Jésù ògo yín á fọhùn káàkiri ayé a máa fi sọ̀rọ̀ lálẹ́ ọ̀la ẹ̀rí pé wọ́n máa bú ni praise the Lord nígbà tí máa pe Buhari ẹ mọ̀ bóyá máa fọhùn Buhari tí máa ní ẹ mọ̀ fọhùn mi èmi káyà máa sọ̀rọ̀ ni tí máa ní ojú yọbọ Tinubu àdójú yọbọ Tinubu lórúkọ Jésù mo ní bówó rẹ bá ṣe mọ ló ṣe gbádùn òyìnbó ayé rẹ ò ní di rádaràda wàhálà ànúgbà wo kì í ṣe gbogbo rẹ láwọn máa lejú koko káwọn ìyẹn káyà yẹn mọ́ máa já ẹja máa dẹ́rìn para wa gan nítorí pé adẹ́rìn pòṣónú ni mí ọ̀tá tó bá gbógun tiẹ̀ ilẹ̀ alánú gbẹ̀mí lójijì àmì rẹ ni ó ṣe mo mẹ́yà bọ̀ lápò. We have a special prayer on Wednesday. Announcement. Admin Besita announcement type way announcement special program prayerful prayer on Wednesday. Àkórí ẹni ní ìwòyí ọ̀la ìyanu yóò ṣẹlẹ̀ lọ́jọ́ Wednesday lọ́la ó ti di ọ̀la báyìí ní Nàìjíríà ìyanu á ṣẹlẹ̀ Wednesday ẹ̀jẹ̀ polówó ẹ̀ ó lè jórí YouTube orí Facebook WhatsApp yẹn wọ́n tó bá fẹ́ kán hàdí ẹ̀ wọ́n máa gbé nọ́mbà WhatsApp yẹn jáde group yẹn ibẹ̀ láti máa ṣe Facebook ọlọ́run dẹ̀ lè ṣe ó lè jẹ́ Facebook ẹ̀yin ti YouTube ẹ má wọ́rí o àwọn ọmọ mi kan ti sọ pé títí August admin it is August kan promise wa wọ́n máa bá wa mú fóònù wa tá a máa fi ṣe YouTube tẹ́yìn tí orí ti YouTube tó ràn mọ́ mi nìkan pè mí lẹ́ni pé ìgbà tá a bá ṣe tán àwọn lè like àti máa wò like pé ṣùgbọ́n àwọn ti bá wa subscribe sí orí YouTube ní ká lọ wá 1,000 àwọn ní adẹ̀ ti ní 1,000 bẹ́ẹ̀ ẹ ṣeun o ẹ ò ní gbọ́mọ gbìyànjú ẹ ní fọwọ́ tẹ ikú o wọ́n ní àti lè ṣe ń bẹ̀ ṣùgbọ́n kò sí fóònù fún ọyọ̀ kan tá ẹ máa pé àwọn olórí burúkú ọlọ́pàá Èkó wọ́n ti fọ́ fóònù wa ìta ń lo ìtọ́mọ mi ni mi sì fẹ́ máa béèrè tí mi ò mọ̀ lọ́wọ́ èèyàn pé ẹ dákun ẹ ra fóònù fún wa o ẹ dákun adúpẹ́ lọ́wọ́ àǹtí Búkì tó ṣojú mi ṣé tó ṣojú mi máa tún ní kó ra fóònù tàtúbọ̀ tá sí pé ẹ dákun a ní ìdí fóònù o àwọn èèyàn ní pásítọ̀ tó fẹ́ gba fóònù mi ìṣerú ẹ o ṣùgbọ́n mo ní ìdí máìkì ẹ̀dẹ̀ ti ra ẹ ṣeun o tá a nílò ní ètò kù onítọrẹ àánú àwọn tá fún wa nítọrẹ àánú àwọn tá fún wa lọ́wọ́ dátà orí yín ò ní burú o ẹ ní gbọ́mọgbé o ṣùgbọ́n ẹ máa gbádùn mẹ́rin so ẹ máa gbádùn mi bí òyìnbó ti gbádùn sìgá ilẹ̀ Yorùbá yìí àjọ máa gbà ní gbọ́ ó lé kókó ojú ẹ jáde jẹ́mú mi. mami mo sọ lórí ọ̀rọ̀ Amosun ni mo ń bá lọ 20 billion naira lórí new cement sì wà ń bẹ̀ ẹ lọ go and investigate immediately tó bá ti kọjá new Makun City yẹn ní ẹ̀gbẹ́ bẹ̀ along Ibadan expressway láfta the dim ẹ wo ẹ̀gbẹ́ báyìí ẹ máa rí signboard àwọn new cement yẹn I saw it on last week they are still working on site now àwọn náà sanwó gbogbo ilẹ̀ ibi tí wọ́n lọ kọ́ new Makun City yẹn Abíọ́dún ò tí ì sọ nǹkan kan pa ẹ̀ àmọ́ bóun náà ti béèrè owó kéèyàn fẹ́ kọ́ company kẹ́tún ní kó lọ gbé 20 billion wá ṣe é fẹ́ ayé ẹ̀ dẹ̀ ní kẹ́wọ̀n youth ká ẹ corporate kẹ́ ẹ normal kẹ́ ẹ lè ríṣẹ́. wo Saka lọ̀rọ̀ dá lẹ́nu tèmi. Saka lọ̀rọ̀ dá lẹ́nu tèmi torí mo mú ìyá mi lọ́dún 6 n sì sọ kẹtẹkẹtẹ mo máa ti ń sọ. ilé tí mo sọ mọ́mì tó o bá ti kọjá Kútọ́ market yẹn tó o ti ń bọ̀ báyìí ẹ mà fẹ́ yà sí kọ́nà kan nísàlẹ̀ wọ̀rọ̀wọ̀rọ̀ báyìí ẹ rí GTB bank immediately you go up wàá rí àwọn àyè kan tán wó sí àwọn ilé kan pépè tó bí yẹn ṣe tán wó ń bẹ̀ ń bí àtàn báyìí Amosun ló ní o ló fẹ́ kọ́ pásánná ó jogún ẹ̀ ó láwọn èèyàn kú òun bẹ́ẹ̀ mẹkáníìkì bẹ́ẹ̀ àwọn mẹkáníìkì kan ló wà ń bẹ tẹ́lẹ̀ ẹ tún wá wò ó
ilé kan wà gogoro wọ́n gbé GTB sókè rẹ̀. ẹ̀yin DSS tẹ̀ ń lé àwa tá à ń sọ̀rọ̀ kiri ẹ̀ lé Amosun kiri o, FCC ẹ̀ lé Amosun kiri o, pé ta ló ní ilé yẹn, ẹ lọ bá GTB, ó fi GTB kọ́fà ojú ni tó gbé GTB sórí ẹ̀. Daddy, ṣé mo ti sọ ni, ṣé mo ti sọ̀rọ̀ yẹn? Oh my God, why are we be saying all these things to people? I didn't like this. It's Holy Spirit too. Holy Spirit now they push me, they talk, say man, they talk am. Now he make me they talk am now. I don't want to talk this ashiri for people. Admin, Abigail Imbere, WhatsApp number, group ni o. Tẹ́ bá wà lórí WhatsApp wa, a ṣe máa tún gbé yín lọ hard sínú ẹ̀ ni. Admin, bá mi wojú àwọn èèyàn tí wọ́n fẹ́ sọ wípé wọ́n fẹ́ wá sí group yẹn. A máa mú nọ́mbà jáde ọ̀ lórí ẹ ṣe báyìí. Ẹ lọ sí ẹ̀tẹ̀fẹ́fẹ́ hard ara yìí sí group yẹn. Admin ibẹ̀. Admin bíbá náà wà ńbẹ̀, òun náà wà ńbẹ̀. Wàá lọ sí inbox mi lórí Facebook. Lọ kọ nọ́mbà ẹ síbẹ̀. Admin máa rí inbox, ó máa inbox wa lórí messenger ti Facebook àbí báwo ní ṣe ń sọ. Admin dákun ṣàlàyé mọ́ bàbá Abraham Adéoyè. Bàbá Abraham wọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀ o, ẹ má wọrí. Bàbá Abraham èmi fúnra mi nígbè yín síbẹ̀. You be there. Rebecca, Holy Spirit is not having respect for anybody. Yes, so. Yes, so. Mami, ilé ńlá yẹn. Who is this person, please? Who is this person? Ẹ̀sùn tó bá dẹ̀dọ̀ láyé pè mí o. Aduni sati lo 1 hour. Aduni Bada sati lo 1 hour. Aduni Dayo sati lo 1 hour. Busi mi ti rí ẹ lálẹ́. Mami Matude ẹ ṣe rere. Oyin ogo yín ò ní fọyọ. Bọ̀dá Ibrahim, bọ̀dá Emmanuel mi rí yín o. Bọ̀ tó bá dàárọ̀ la a ó máa ríra. Ẹ ra ayọ̀ gbà o. Ẹ ṣeun. Ẹ já máa lọ lé wa. Wo ibi tí mo bá déhùn ẹ bá mi sọ kọ́lápì. Part 2 ń bọ̀ lọ́la. Ẹ já máa lọ lé. Ṣé 1 hour ti pé admin? So ti pé sá máa lọlé tó bá sọ sí admin bá sọ pé let's be going, à ń lọ náà nù ni. Admin ṣe ká máa lọ. Ẹ̀yin mọ́ mi 1 hour ṣé ká ṣe díẹ̀ sí admin? Adonilayo àti lọ sà. Adonilayo ní àti lọ. Mi máa pa ìwà ń bẹ̀. Ó yá Up Yoruba Nation mo lè wo inú rẹ̀ á dùn. Ìyẹn á yùn lẹ́nu rẹ̀ pẹ̀lú Up Yoruba yẹn. Wàá rí igi múre tilẹ̀ kù. O. Ẹ ṣé jàre màámi Abigail, mo ti rí i. Mo rí pé ó wọlé. Mo rí. Adùn ta ló wà ń bẹ̀? Okay. Felix ó yá wo nọ́mbà yẹn. Admin wo nọ́mbà yẹn. Wọ́n sẹ́ndì nọ́mbà kan síbẹ̀. Lọ gbé sí lọ háàdì ẹ̀ mọ́ gúrùpù ọmọọba Grace Chapel Ministry yẹn. Lọ háàdì ẹ̀ níbẹ̀. Ibẹ̀ láti fẹ́ ṣe prayer yẹn. Àwọn tó if you are interested, go to my inbox and inbox me and send your number to there. Admin will now go and add you. Torí ẹ mọ̀ wàhálà yẹn ń pọ̀ fún mi o. Torí àwọn ọmọ mi ká tó kóra wa lọ tó ìta ká tó dé àwọn kan gan fẹ́ bú mi pa. Dádì ẹ̀ háàdì mi. Mi ì ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa o. Mi ì ní sọ fún yín máa o dádì. Dádì ẹ̀ háàdì mi. Ṣé mo bá yín jà ni? Ẹ fẹ́ háàdì mi. Bí ipò nìkan tá à ń ṣe ń bẹ̀. Yóò kúkú dáa fún yín, ìfẹ́ lẹ́ni sí ni. Àdúrà yín á dẹ̀ gbà. Ogun ọ̀rọ̀ agbó àdúrà yín. Gbọ́ mu ní Amosun ló ní ilé yẹn. EFCC orí yẹn gbé o. Owó tó gbà jọ lọ́wọ́ àwọn kẹ́ndídéètì ẹ̀ òun ló fi ń ṣe lọ.
wọ́n gbé tẹ́ bá rí wọ́n ṣe kíní ẹ̀ bí ṣúgà onígun mẹ́rin báyìí GTB náà gbé sórí ẹ̀ ó kà fi GTB yẹn kọ́fà ní GTB kan lóní Amosun lóní gbogbo nǹkan táwọn fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbà nìyẹn táwọn fẹ́ jẹ́ ká lọ. Nígbà tí bàbá Ọbásanjọ́ tó kọ́ yunifásitì Rebecca Taiwo jọ̀ọ́ má bínú ó ní admin mi lè adìyẹ o ìdí tí mi lè fi adìyẹ send your number tó fẹ́ yẹ ká fẹ́ adìyẹ send it to in my inbox mà ẹ má bínú kí admin ṣe mi ò máa ṣe wo àwọn èèyàn mi máa ṣe o ọmọ tó dẹ̀ máa ṣe olúwa ní school ẹ dákun ẹ má bínú mi fi ṣègbéraga ẹ dákun ẹ jọ̀ọ́ ni o ẹ jọ̀ọ́ torí mo fẹ́ gbàdúrà fún gbogbo yín tí màá dẹ̀ wá sórí Facebook wa máa gbàdúrà àwọn èèyàn ni ó máa bọ́n bú mi pé Yorùbá Nation ní sọ ó ti fọgbọ́n kó wọn jọ láti máa fi ṣàdúrà mi ì ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n lórí gúrùpù yẹn ó ní ká padà sórí prayer kíní wa a máa tó pín bó sì ṣe ń lé yín ni ó dijọ́ tá a bá ṣe rálì Èkó tán kí n tó padà pé mo fẹ́ pín ìrìn àjò ìgbàgbọ́ mi tí mò ń ṣe lórí Facebook tẹ́lẹ̀ kí n tó pín bóyá ọjọ́ Wednesday mo fẹ́ máa fi ṣe prayer ọjọ́ Thursday gbogbo ọjọ́ tó kù a máa fi ṣe ọ̀rọ̀ Yorùbá Nation a máa wá kan bẹ̀. But for now tọ́lọ́ sọ pé gbàgbé tó ń jẹ́ pé bọ̀ táwọn èèyàn bá pè ẹ́ gbàdúrà fún wọn ṣiṣẹ́ fún wọn kẹrọsìnì mímí kì í sùn Nàìjíríà làwọn àbáyé ẹ wá ẹwọ táyìn báyìí a dẹ̀ ti lọ látàárọ̀ àtúbẹ̀rẹ̀ náà ni àtúfaralẹ̀ lẹ́yìn ṣáájú àwọn ẹni tó ti sọ pé dáàdi ẹ gbàdúrà fún mi gbogbo iṣẹ́ wọn tí mo ti kọ́ lẹ̀ wò ìwé rèé ó ti kún ìwé ti kún àwọn tó kàn lálẹ́ àwọn ló wà ń bì àti gbèsè ìgbàra n bá ti ń drop báyìí àwọn kan náà tó pè mí yẹn àtúbẹ̀rẹ̀ náà ni yóò kúkú dára fún yín kò ní rẹ̀ yín o ẹ̀yin tẹ́ ń láìkí wa kò ní yẹ̀ yín o ẹ̀yin tẹ́ ń love wa kò ní lẹ̀ yín o kò ní rẹ̀ yín o gbogbo yín lẹ́ ó kéré kò délé o. Àṣìṣì Àbíòye ẹ̀ka alẹ́ o ẹ̀ra ànúgbà o ayé ò ní pa yín o mami Amosun ló ní ilé yẹn ṣé di bẹ́ẹ̀lì tàbí kí lẹ́ ń pe yunifásitì ẹ dákun ẹ rán mi létí orúkọ yunifásitì bàbá di bẹ́ẹ̀lì láti mọ̀ pé tá a bá ti gbà yóò di skul ọ̀fẹ́ ìdí tá a fi sá kòjòkòjò nìyẹn tọrọ yẹn tó fi mọ́mú láyà wọn good night ok wọ́n ní a máa lọ lé o ẹ jẹ́ n parí ẹ̀ síbẹ̀ yẹn àṣírí ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ lọ́la a máa tu orí Ọbásanjọ́ mo ti bẹ̀rẹ̀ nípa Báṣítà bí màmá Kútẹ yìí ṣe kú Adébóyè ò béèrè gangan ẹni ẹ béèrè lọ́wọ́ Adébóyè pé ṣé kò mọ ikú tó pa Kútẹ yìí màmá Kútẹ yìí ẹ béèrè lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ Adébóyè ẹ̀yin náà kù Adébóyè ẹ lọ béèrè lọ́wọ́ ẹ pé ṣé kò máa ń pa ikú tó pa ṣọ́kí lọ́lọ́run bá sọ nípa ikú tó pa Kútẹ yìí àwọn tó mọ Kútẹ yìí pọ̀ o ìdílé Kútẹ yìí dẹ̀ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ bọ́ ọ̀ta ẹ béèrè ikú tó pa Kútẹ ọmọ wa Kútẹ yìí kúkú ẹ pa Kútẹ yìí ẹ ó jábọ́ nínú ẹlukọ́tà ẹ ọlọ́mọ gbá òkúta mọ́rọ́ gbági irọ́ à ń pa yìí o irọ́ lẹ pa ẹ béèrè lọ́wọ́ wọn tẹ̀bí àwọn tó pa Wọlé Williams la ṣe ń pariwo àwọn ènìyàn tẹ́ ẹ ti silent àwọn èèyàn tẹ́ ẹ ti pa bí ẹni paṣu tó jẹ́ kó fẹ́ ràn wá lọ́wọ́ ẹ wá ní káwọn tó wà lóyìnbó máa kówó tí wọ́n bọ̀ kẹ́ ẹ wá pa wọ́n pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú olórí burúkú tẹ́ ẹ sọ Dangote di ọlọ́run tó jẹ́ òun nìkan ló ń kó nǹkan wọlé ó ń kó iyẹ̀pẹ̀ wa ó fi ń ṣe sìmẹ́ǹtì fún wa ó dẹ̀ ń ta fún wa ní 4,000 naira tó dẹ̀ ta bá dẹ̀ kọ̀fà tó CD owó Ghana sí Nàìjíríà tó jẹ́ pé owó sìmẹ́ǹtì wọn 2,250 mami tírélà Dangote ló máa kó tírélì kan ló ń kó lọ Ghana o Dangote ló máa gba ìdíròkọ ń bí o tó máa gba Kótónú bí tó máa gba Badagry bí tó máa lọ sí Ghana ó máa fi mọ́tò kó débẹ̀ o kí la ṣe fún yín kí lẹ̀ ṣe wa ẹ̀yin olórí ibi wọ̀nyí kí lẹ̀ ṣe wa tó bá yẹ ẹni wòlíì ń sọ̀rọ̀ sí yín kí lẹ̀ ṣe wa ẹ ṣe fẹ́ sọ ilẹ̀ yìí di aṣálẹ̀ mọ́ wa lọ́wọ́ kẹ́ ẹ tó fi ilẹ̀ níta ẹ ní ni ò fẹ́ jẹ́ ajá lọ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ kójọ tẹ́ ẹ dá kójọ ó ní ò fẹ́ jẹ́ ká lọ gbogbo yín pátápátá ni máa tù èyí tí
èyí tí tẹ̀bílíìkì Arẹ́gbẹ́ náà ní a máa tú gbogbo ẹ̀. èyí tí Yáyì tó ń gbà máa tú gbogbo ẹ̀. mò ń bọ̀ yìí tí dé Gbáǹkọ́gbì nǹkan ń bẹ ó gbọ́ dáadáa nǹkan ń bẹ láwa yìí. Jumi J, what do you mean by can you all believe that? I didn't know. Amen. Mami Fúnmiláyọ̀ Òjó, orúkọ Jésù. Bẹ́ẹ̀ ṣe gbà fún mi, bẹ́ẹ̀ ni ó ṣe rí fún yín lórúkọ Jésù. Mo ń dúró dìé o. Ọmọládé Ọlábísí lẹ́òye wàdà igbó wò ṣe jọyè èmi ọmọ ọ̀kímọ̀ ègbó èèyàn ọmọ amúlàmì jìṣẹ̀yẹ èmi ọmọjọ́ ọmọ ọ̀lúdà ọ̀wànákù gbẹ́kàn wídúkú tànà dáàtànà òwe tí gbà mú bò òrè kó gbà mú dàkọ̀kọ̀ èmi èèyàn yìí o mà ṣe o ó ṣe jọyè tí àdí dúró ń bẹ̀ mo ń lọ lé wa mi lọ ó lé bà mí mi lọ ó lé o wò ṣe iye wé ṣe iná o ọmọ yẹmi ìní kúkú bí ìṣàdùbásà ó mà dọ̀la o dédé dánmọ́lẹ̀ Yorùbá ó dọ̀la o kókó ó mà dọ̀la o tẹ́ ẹ bá gbàgbọ́ mọ́ mi ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ẹ go and investigate gbogbo àwọn kan wà nílẹ̀ wa yìí gbogbo tí mo sọ yìí ló wà lọ́wọ́ wọn they have the detail. Kútẹ̀yì ṣe fámìlì tó gbé pamọ́ Kútẹ̀yì lóńdó ṣe fámìlì tó wà ní kọ̀rọ̀ ẹ lọ bèrè fámìlì Kútẹ̀yì olówó ni Kútẹ̀yì fámìlì wọ́n ń powó ránṣẹ́ ni ẹ lọ bèrè sítórì ẹni tí mo sọ lálẹ́ yìí. ó dọ̀la o mami Margaret ó dọ̀la o. jẹ́ ń ka ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mami God bless you mọ̀mú ṣe rí kọ́mẹ̀ntì yẹn dáadáa wọ́n tà wá ni wọ́n ti tà wá but Rachel Ojo yọ ẹ̀wọ́ kan máa ìgbà tá à ń lọ lé wálẹ̀ yìí ṣe wọlé ẹ̀rọ àrùgbàjáre àǹtí mi bẹ́ẹ̀ ni kọ́lọ́hún gbà wá níjàre ìyá alájẹ gbogbogbò ẹ̀yin ò ṣe ìyá alájẹ àpápá o àwọn olè àkó ajígòdì kó ṣùgbọ́n àǹtí mi Rachel Ojo ó ṣá prapra ọmọ tó sọ ọmọ tó sàn àwọn àǹtí mi nìyẹn o.